bójú ẹ ṣe rí lòbó ẹ ṣe máa rí olóbò òjìn olóṣì ọ̀ndà kọ́ọ̀dù tó lòlòlòlò tó dákú ṣebí Ganiu Solomon ló rà fún ẹ ó mẹ́kún tó sososo tó lọ tọrọtọrọ ní lọ́fíìsì Ganiu Solomon kò lálùyọ ní di tíátà kò rí nǹkan kan ṣe failure ni in everything àgàn ni ọ̀ndà kọ́ọ̀dù tó wà tó jẹ́ pé tó yí ìfẹ́kù ló bá tó ẹ̀ lọ́nà Abẹ́òkúta sẹ́kọ̀ọ́ Ganiu Ọlárẹ̀wájú Solomon gọ́ọ̀sì ló rà fún ó sún ojoojúmọ́ ló lọ fọ́fíìsì ẹ ṣe ẹjọ́. ẹ̀yin èèyàn wa Bukky Jesse ó ti jáde wá sọ̀rọ̀ sí Rẹ̀mí Surutu àti Yomi Fashlanso pẹ̀lú Lẹ́gẹ́ Miami ó sọ̀rọ̀ sí gbogbo wọn ó fún wọn lépè ó sọ̀rọ̀ gidi gan. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbádùn nǹkan tí Bukky Jesse ṣe tó sọ kí ni àwọn wọ̀nyí kí ni wọ́n fi ṣe o ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu rẹ̀. ẹjọ́ ọ̀gá olórí burúkú bó ṣe sọ pé òun sọpọ́tì wọn tó náà ó lálùyọ náà ó nílé lórí náà ilé mẹrẹǹtì face my slap you ló ń gbé náà very stupid old agadi idiot olórí burúkú olòṣì ọmọ àlè játijàti ó ṣẹnu papò bó ṣe rí lòbò ẹ ṣe rí tẹ bá máa róbò obìnrin tó fáìn ojúlẹ ti máa mọ òbó ẹ ò lè dá olòṣì awí tó wọ ọ̀rọ̀ àti bùbá olórí burúkú abájọ tó rẹ nílò ẹ mọ olórí burúkú wàyí lọ bá bọ̀bọ̀ yẹn náà who remember this woman ọmọ ẹ̀rọ bí young boy ni tẹ bá ń wò látẹ̀yìn old man ni old baba yongi olórí burúkú Yomi Fashlanso ó mọ̀gbà tó ti ń ṣeré ni mo wà secondary school mo ti ń wo eré ẹ̀ Yomi Fashlanso orí tó lálùyọ ni òun lù ẹnu eré mọ́ olórí burúkú olóyìnbó sọnù wàá sóyìnbó títí náà wọn ò fi ẹ́ ṣeré orí bẹ́ ṣe rí ni gbogbo yín wá jọra yín ẹ̀dá ẹ wá jọ lẹ́gẹ́ ẹ wo bẹ́ ṣe rí wọn ò rétí yín àwọn ọmọ òyìnbó lọ gbé bílíọ̀nsì fún 1,000 gan wọn fún yín mílíọ̀n gan wọn fún yín gbogbo yín ẹ wá look the same ẹ rí jagajaga ẹ rí bí jagbajanti ẹ dàbí ìdọ̀tí ẹ dàbí ilé-ilẹ̀ ẹ dàbí ìdọ̀tí tó ń dà sí kàtàǹgbá ẹ wo bẹ́ ṣe rí just because of peanuts èlò lọ bá fún yín ẹ mọ̀ pé àwọn èèyàn ń suffer ẹ mọ̀ genuinely pé àwọn èèyàn ń suffer but just because you want that peanut owó tí ò lè là yín ẹ̀ta ìgbésí ayé àwọn ọmọ yín ìyẹn tẹ́ bá tiẹ̀ ní ẹ̀ta ìgbésí ayé àwọn ọmọ yín ẹ̀ta birthright yín ẹ̀ tí wàá ń gbé wa ṣépè ìtòrà support ti ẹ̀yin olórí burúkú ẹ̀yin játijàti ó dàbí kára kọ́ ká fi kán ṣe ní àkàrà ẹ̀rí báwọn méjèèjì ṣe rí ni mi ìmọ̀ àwọn tó kù bẹ̀ bọ̀bọ̀ kan náà wà ń bẹ̀ ìgbà òjò Ládìpọ̀ tíátà ẹ̀yin dómi ẹ̀ lè mọ̀ ìgbà ẹni bọ̀bọ̀ yẹn ti ń ṣeré olórí burúkú ojú ẹ̀ dàbí ìgbà tó pa láró báyìí half light half black ni gbogbo wọn wá ń dọ́jú ojú Lẹ́gẹ́ wá ṣe fún wọn Lẹ́gẹ́ wá ń gbé kámẹ́rà sójú gbogbo wọn ó ń gbé kámẹ́rà sójú gbogbo wọn kò ní yẹ yín tiwọn ẹ̀yin olórí burúkú ẹ pé Rẹ̀mí Surutu àbí Fashlanso ẹni kan mú 1 million jáde nínú àkáǹtì wọn lè rí múlẹ̀ ọ máa gbé yín wá tọrọ owó gbẹ̀yìn lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀yin olórí burúkú tẹ mọ́tọ́ tẹ̀lé bá àwọn gọ́ọ̀mẹ̀ntì yìí sọ olórí burúkú Lẹ́gẹ́ ọ̀rẹ́ ọmọ president àṣìírí náà sórí ìwọ tí bá mọ ẹ so gbogbo ẹ̀yin tẹ̀ wọ́n mi ẹ lè káàṣì Lẹ́gẹ́ fún mi so nobody can cash Lẹ́gẹ́ for me ẹ lè káàṣì Lẹ́gẹ́ fún mi àwọn olóṣì àwọn náà ṣe city bandit Èkó version ẹ rí pé ṣe ìyá parí kò réètì yín náà kò réètì yín gbogbo wọn ṣàn struggle wọn ṣe gbogbo ẹ kán lè rí wọn rí yín náà ẹ lọ bèrè lọ́wọ́ Igwe ni Igwe pátá lẹ́sì ló fi lọ sétí òkun pátá lẹ́sì ni kò wọ pátá oko ẹ wá rí bí oko kárọ̀tì ló ń gbéra ìṣépè ló ń pe Tinubu ẹ lọ bá Igwe náà èpè ló gbé Tinubu ṣẹ́gbẹ̀yìn alápín ni èpè ló gbé wọn ṣẹ́ àwọn lálùdé wọn lówó táwọn fi lọ campaign gan wọn ò fáwọn ẹ̀yin olóṣì játijàti ó dàbí kára kan káfíkọ ó dà ẹ mọ́ pààrọ̀ ẹ rántí pààrọ̀ àwọn Indomie ò lè mọ́ pààrọ̀ àwọn mọ́là tó máa ru kúlà sórí yẹn ìyá Rẹ̀mí náwọn àkàrà Hollandis yẹn gọ́ngà ẹ̀ táwọn pààrọ̀ bá ti lọ wọ́n máa káṣọ fún pààrọ̀ fún wa ń kúlà pààrọ̀ bọ́ ṣe rí nìyẹn wọ́n dàbí àwọn pààrọ̀ àwọn olóṣì ẹ wo Rẹ̀mí Surutu yẹn Rẹ̀mí Surutu kò ní yẹ jáde fún mi kó fún mi lésì ayé ìyá ẹ̀ máa bàjẹ́ sórí íńtánẹ́ẹ̀tì ni olórí burúkú olóṣì ó ti fòbò ṣe giveaway gbogbo aláwùsá kò lálùyọ náà do free londo àní ẹkún burúkú ó fẹ́ kó pa Ganiu Solomon ni kan tó ra Honda fún Honda mo ti lówó rí Honda Papa Ajasco òun lọ gbé fún gbà yẹn
Onda yẹn fẹ́ gbẹ̀mí wèrè kò rówó fi túnṣe náà a máa tọrọ bára kiri lẹ́yìn tí ò lọ pati lè rí kó sóṣíà kò lówó mọ́tò ṣẹ́yìn tí ò ní mọ́tò olórí burúkú wọ́n ní fọ̀rẹ́ ẹ̀wọ̀n mi kì í sọ̀rọ̀ èèyàn tó jẹ́ ẹni tó bá ti máa support president àárín nǹkan gidi tó ṣe fún ẹ wọ́n ní àkìrí ọmọ ọba kamari dansaki lára ẹ̀ àwọn ọmọ Tinubu ni wá àárín nǹkan kan ẹni ọlábàdìmọ̀ sí àrí lára ẹ̀ wọ́n ní àkìrí Arẹ̀mú ẹ̀fà Arẹ̀mú ní olórí burúkú nìyẹn tiẹ̀ Arẹ̀mú ìwọ pàrokò fún wa bí Ayọ̀ Adésànyà kí ẹ̀ náà ọjọ́ ẹ̀ ni ẹ̀yìn àjọ ìyẹn ti wà depressed àtìgbà tí Pasuma ti já yẹn lẹ̀ ló ti wà depressed olóṣì ó ṣe mú fífẹ̀ bíi Musa Lensa Ayọ̀ Adésànyà náà òun náà support ni ibi mú ni kẹtì wò náà rí mú wọn Ayọ̀ Adésànyà yẹn ni olóṣì oní high waist àti waist àti ikùn ẹ̀ gbogbo ẹ̀ papọ̀ ni nǹkan tí Pasuma fi jálẹ̀ tí ò fẹ́ náà nìyẹn olórí burúkú orí ọba kan l'Amẹ́ríkà olóṣì lọ ṣàfòmọ́ olóṣì àwọ̀ kábà bí kábà ya rẹ̀ mi àwọ̀ kábà bí kábà children ṣé òun náà support ni àbí mo kàn ń bu ni ṣé mo kàn ń bu ni àbó support àdó lórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò mí ẹ̀yin youth up youth Arẹ̀mú ìwọ pàrokò fún wa bí olówó abẹ́bẹ̀ ó wọṣọ òdì àbí ó wá lóògùn fún wa lórí íńtánẹ́ẹ̀tì mo get nǹkan tó ṣe yẹn ẹ lọ wo fídíò yẹn aṣọ òdì ló wọ̀ mo sọ fún yín pé it takes a spiritual eyes láti mọ bó ṣe ń lọ lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ wo fídíò Arẹ̀mú aṣọ òdì ló wọ̀ ṣe rí fídíò tán máàjì pọ̀ lánàá yẹn èmi ni mo máàjì ẹ̀ pọ̀ bó tẹ̀ jẹ́ pé Gistlover gbé fídíò mi ó tún gbé right up mi bí ṣe kọ́ ló ṣe gbé ẹ lọ wo time difference yẹn èmi ni mo máàjì fọ́ èmi mo gbé kíní ẹ̀ fẹ́ dìtọ̀ mi kó bá mi máàjì ẹ̀ pọ̀ fídíò yẹn dẹ̀ lọ viral gan Arẹ̀mú wọn bí ìyá ìdá kó má bọ́ta olórí burúkú ẹ̀yin aṣíèrè ẹ̀yin olórí burúkú ṣáwọn ìjọba tẹ̀ ń support yẹn àwọn ló sọ yín di bẹ́ẹ̀ ṣe dà ṣáwọn ló fún yín ní publicity ṣáwọn ló ń wo fíìmù yín ṣáwọn ló ń rajà lọ́wọ́ yín ẹ̀yin olórí burúkú àwọn tí ò mọ̀ yín ẹwà Arẹ̀mú yẹn náà Arẹ̀mú mo fún ẹ ìtorí pé mo mọ ẹnìkan tó súnmọ́ ẹ mo ní wá fún ẹ tó rò ti bẹ̀bẹ̀ Arẹ̀mú ìwọ náà wá bọ́ta ìwọ náà wá ń ṣakọ ó ti gbàgbé pé fairly use ló ń tà ṣé politician ló ra fairly use ẹ Arẹ̀mú olòṣì ó kóhun jọ ìgbà tó ti ń bá Fọlá ṣe camera down náà mo ti mọ̀ pé ó wà classless ó wà senseless ẹ̀yin olóṣì àwọn wèrè ẹ̀yin youth mo like nǹkan tẹ́ ṣe God bless all the youth tá bá ti rí wọn máa gbé wọn ṣépè ni a gbé fídíò wọn a gbé wọn ṣépè a máa gbé wọn ṣépè àyàfi tí Tinubu bá ṣe dáadáa ṣùgbọ́n tí Tinubu ò bá ti ṣe dáadáa ìwọ tó bá sọ pé torí selfishness o fẹ́ support Tinubu tí wọ́n ti rún ẹ Ọlọ́run máa wo when you ask for bread òkúta lọ́lọ́run máa fún ẹ òkúta lọ́lọ́run máa fún yín ẹ bá mi táàgì Belena GP tank ẹ bá mi táàgì olórí burúkú olòṣì ó lọ́kùn pọ̀ olórí burúkú